ọba lè mọ̀ wípé ọmọ jẹ́ pàtàkì ṣùgbọ́n kò yẹ ìwọ tí Ọlọ́run ti gbéga kò jẹ́ k'Ọlọ́run fi àwọn òbí ẹ̀ ṣẹ̀sín kó tó di pé o tún àwọn ṣe àbó owó ẹ̀ṣẹ̀ wọn nù. Okay, now nisin, is it a glory to Asake that people were posting his father trading, doing rubbish, begging for money? O lè táyé lọ́rùn, táyé lọ́rùn. Ìyá tó bí ọmọ fún Àṣàkẹ́ táyé lọ́rùn, táyé lọ́rùn. Sínú ọ̀tọ́mọ 11 years tó tó bá ń ṣe máa ṣe fọ́tò bọ́ọ̀lù fídíò yẹn kò ń ṣe fọ́tò fídíò yẹn tí ọjọ́ máa wọlé ẹ̀sùn ọ̀rọ̀ tí mo sọ ń sìn sí o lè táyé lọ́rùn, tó táyé fáwọn blọ́gà tó ń sọ pé kò ń ṣe bàbá Àṣàkẹ́ òun ló bí kò sẹ́lò ní tó bá ń ṣe máa ṣe bọ́ọ̀lù tí ọjọ́ máa wọlé ẹ̀sùn àbórí bó ṣe ń lọ ọmọ ìyá mi àbórí bàbá mi gan fẹ́ kájọ mi bọ́mọ́sítánù ògùn ẹ̀ lè pa náà mi ọmọọba mo máa tẹ́wọ́ gan mo dẹ̀ lónú kan tó bá distract mi máa mú kan láì mi kò fẹ́ wàhálà lóṣù gan Ọlọ́run ló ń gbé mi lọ. dáàdì ti ti ẹni o lè fi bàbá mi ṣe bàbá o bàbá ti ti ẹni Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter, but you need to do the needful and take care of your father. Ǹjẹ́ ó yẹ kí bàbá ẹ̀ kó wà nírú situation tá a ti rí yẹn? Ẹ jẹ́ ká kọ́ra wa lọ́gbọ́n. Kí la rò pé ó lè fà á? Gbogbo yín lẹ máa ń bú kí lórúkọ ọmọ yìí Portable. Ẹ máa ń bú Portable kò wà responsible. Now, did Asake responsible than Portable? Can you tell me now that Asake is responsible than Portable? Zazu is responsible than Asake, according to what I'm seeing right now. Asake náà ti lówó lọ́wọ́, Zazu náà ti lówó lọ́wọ́, wọ́n ti ní ògo láyé, ògo tí wọ́n níyẹn kó má bàa bàjẹ́, wọ́n máa lọ tọ́jú ilé wọn káyé má bàa ti bi ilé wọn mú wọn. Ìyẹn túmọ̀ wípé Asake ò ní ẹ̀kọ́ lé bíi Portable. Èmi ò wá láti wá sọ ọ̀rọ̀ tó pọ̀ jù bọ́ mo fẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. Ṣé ká fẹ́ ní pé Asake ò rí bàbá ẹ̀ ni àbí wọ́n sọ fún Asake pé bàbá ẹ̀ ti kú? Asake, I want to ask you this question. Do you know your father is alive or your father is dead? If you know your father is alive and you can see your father at that situation, dájúdájú, in fact. But I want to ask you a question. What do you think it can cause that? Ekini, let's assuming the father of Asake is not taking care of Asake when Asake were still an infant. Let's assuming the father of Asake is a responsible father. Let's assuming father of Asake, because I think Asake is still bearing the surname of that father. Your father might offended you, but when you get some stage in life, you will go and settle it. Kó má bàa tapo sí aṣọ àlá ẹ. Now, the people were bringing out the video of Asake'S father. The way Asake'S father is now. The current situation of Asake'S father. Now, Asake, can you tell me you are happy with that video, with that trending video of your father? Let's assume your father is a useless father. You are still bearing his name. You have to take care of your father so that the public will never see your father as a downfall, as a useless father, as a bastard, as an animal. And let me tell you something. The name they called your father, the name they will call you, because you are a man. Obìnrin ló máa ní opportunity to máa ń jẹ lọ, ọkùnrin ò lè jẹ lọ. Your mother might be telling you that your father is a responsible man. And did you see your father as a responsible man? If your mother told you your father is a responsible man, did you see your father as an irresponsible man? If you see your father as an irresponsible man, since the day your star were growing, since the day you were raining, since the day you were blowing, I think your sense has to tell you to go and take your father. Even if your father is a madman, you have to go and take your father out of street.
so that people will never use your father against you. Now people were using your father against you now because you behave as a useless son. Please, I want you people to share this video to Asake. I want him to learn from this video. And every one of you that is watching this video. And ẹ̀yin òbí wa yìí, ẹ̀yin ìyá wa yìí, ẹ ṣọ́ ara yín, ẹ má bọ́jú alẹ́ yín jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá wa lẹ máa ní bàbá wa ò dáa, bàbá wa ṣe kíní kan, bàbá wa ò tọ́jú yín, bàbá wa máa ń ná yín. Ìyẹn ò kàn wá, ẹ̀yin lẹ ríra yín re. Na you, both of you, see in yourself before una fuck in yourself, bonus. What it be my own concern with your business? All I want from you is to train me so that I will become a person in life, so that I will now rebrand you as a parent. I don't want to know where you people meet. But ẹ̀yin ìyá wa yẹn máa sọ pé bàbá yẹn ò dáa, bàbá yẹn, your father didn't take care of you, your father didn't pay your school fees, your father didn't do this, your father didn't do that. And you are still living in that father's house. You are bearing the name of that father. Let me tell you, Iya Asake, it is because you are a good mother. That is the reason why your son become a star in this Nigeria and all over or wherever, I don't know. So try to be a good mother till the end. Go and settle your home. A part of you telling your son to go and settle his home, that your son is a Asake, you have a low sense. You have a low sense mess. What do I call it? Because I don't think someone has to tell you, Asake, before you have to go and take your father out of the street. You know, one day, this video will come out. People will want to know your father. Or are you a bastard? Do you have father? Is that man do that man not your father? The father that give a birth to you, no matter how it is, when you have become a person in life, go and take them out of shit. Gbogbo ẹ̀yin ọmọ ológo tẹ́ wà ńbẹ̀ yẹn, táwọn bàbá yín àti ìyá yín wà lójú títì, tí wọ́n wà lábúlé, tẹ́yin lu iPhone 13, tẹ́ ń fò lókè. You better go and take your father and your mother out of street, because ọjọ́ tó bá gbé fọ́tò àti ìyá ẹ̀ jáde, wàá rí pé gbogbo aṣọ tó wọ̀ yẹn ẹ̀tí àti àkísà rẹ̀ lójú ọmọ aráyé. Wọ́n á rí pé adáǹtà má dá lé nìyẹn, ọmọ rádaràdà ọmọ òfò. Lóòótọ́ tá bá wo ìwà táwọn òbí yẹn máa wù fún wa láwọn ìgbà míì, ó máa ń dùn wá. Èmi àti ìyá tèmi gbọ́dọ̀ àjẹ́ sẹ́tù àjẹ́ láìka ara wa báyìí ni. Ṣùgbọ́n máa nílò láti gbàgbé ọ̀rọ̀ àná. Ohun tá a dẹ̀ máa nílò láti rò láti fi gbàgbé ọ̀rọ̀ àná ni wípé àwọn ni wọ́n lóyún wa sínú fún oṣù 9. Àwọn ni wọ́n bí wa. Àìmọye ọmọ ni wọ́n ti bí lẹ́yìn wọn tó ti kú. Àìmọye ọmọ ni wọ́n ti bí lẹ́yìn wọn tó ti ṣàìsàn. That your father and your mother were still together, they take a good care of you. That your mother and your father, especially there's some family. There are some family that their children is about 40 years ago, 40 years old, 45 years old, and that mother and father were still living together. Let's give kudos to them. They are good father and mother. And ẹ̀yin ọmọ wọn náà tún ṣoríire, kí àwọn òbí yẹn pé olóríire òbí ni wọ́n. Nínú ọ̀fì, nínú ọ̀la, wọ́n jẹ́ kẹ́yìn ọmọ ńlá, wọ́n jẹ́ kẹ́ lówó, wọ́n jẹ́ kí ìlérí yín ó ṣe láyé. Ẹ̀yin ọmọ kan máa wá là, ẹ̀ṣẹ̀ máa wá rántí pé ìyá kan rẹ̀ ẹ palánà, ìyá kan ṣe kinní kan, bàbá kan sanwó skúlù ẹ. Education is a scam. Do I go to school before I build my house? Asake, how many schools do you go? Now I'm speaking vernacular now. Do you hear my word or you no hear? You are hearing me now. Let me tell you something. If your father or your mother were still alive and you were putting it in mind that your mother did it to you, your mother didn't send you to school, have it in mind that your mother, it is the one that give a birth to you. To jẹ́ ká yẹ ẹ̀dá lónìí. Tó bá di pa ìdánù ò ní jẹun tó jẹ́ lẹ́ni. Take it or you leave it. Let me read this comment. This comment is too much now, Oga. Let me read the comment. About that bastard child was the first statement you made when my mother told you she has taken in for you. Taile.
taking for you. Ẹ dákun fẹ́ ká comment yìí o. Ṣọ́mọ mi ni wọ́n ní ọlọ́mọ kí n bímọ lè síta àbí. Taking for you. You have eaten. You even eat the only plantain my mother was taking to eat to regain strength 2 days ago I was born. You told my mother never to mention. You told my mother never to mention you are my father since you were educated and my mother wasn't, so wouldn't spoil my skills. You ignore me well all through the year and never support me when with a dining all through my education. All a sudden, you are sick, woke up and broken and need my help now. Asake, where I start? Asake must act as his father trained online with begging. Tanya, mo ń bọ̀, ẹ padà wá, mo ń bọ̀ lọ́wọ́. Ó dàbí pé obìnrin yìí sọ wípé bàbá òun ò tọ́jú ìyá òun, wípé bàbá òun jẹ ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ kí ìyá òun jẹ ní okùn bí ọjọ́ méjì àbí 3 hours tó yẹ kí wọ́n bí òun, pé bàbá òun jẹ àbí nǹkan kan. Ó dàgbà ẹni yìí náà nísìn ó ń sọ àwọn ẹ̀sùn tí bàbá ẹ̀ ṣe fún ìyá ẹ̀. Let me tell you something, if you want to become a good in life, Olaniyan Damilola Martins, if you want to become a good in life, that is not your business. You have no business between your mother and your father. O mọ̀gbọ̀ táwọn méjèèjì tí ń pò pọ̀, o mọ̀gbọ̀dọ̀ tí ń bá a bọ̀, o mọ̀gbọ̀dọ̀ tí ń rìnrìn àjò wọn bọ̀, nǹkan tí ìyá ẹ sọ fún ẹ ló ń gbọ́ yìí. Ìyá ẹ ló fẹ́ bà tiẹ̀ jẹ́, ìyá àwọn ọmọ mi ló fẹ́ bà tiwọn jẹ́, àwọn bàbá yín wà ń bẹ̀yẹn tó yẹ kẹ́ rántí wọn kẹ́ ẹ bá lè ní tẹ̀síwájú. Ìyá ẹ ní bàbá ẹ ò dáa, ṣé ìwọ ló fi wọ́n fúnra wọn ni? Ṣé ìwọ ló la ìyá ẹ lẹ́sẹ̀ mú kó ló tó kó bọ bàbá ẹ ń dì? Àwọn ni wọ́n jọ rìnrìn àjò abájọ tí Bíbélì fi sọ pé àwọn baba ńlá bàbá wa jẹ èso àjàrà, eyín kan àwọn ọmọ. Let's learn from someone's mistake. Your father might not treat your mother well. Wàhálà tí wọ́n nìyẹn. Àwọn ló ríra wọn re. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ẹ sì jọ ń gbé òkú, orúkọ bàbá yẹn ló ń jẹ́, nǹkan ọ̀kan jẹ́ kí bàbá ẹ àti ìyá ẹ settle jẹ́ kí ìwọ kó settle ọ̀rọ̀ tó wà láàrin ìwọ àti bàbá ẹ, káyé má bàa fi bú ẹ bó bá dọ̀la. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bẹ̀ yẹn mo fẹ́ bá yín sọ̀rọ̀ yìí. Ìyá yín àti bàbá yín jà láti jọjọ́ ìbáyìí. Ìyá yín ti kó yín kó lọ́dọ̀ bàbá yín. Ọlọ́run wá ṣàánú yín, ògo yín dìde. Ẹ máa ń pe bàbá yín lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. But ẹ̀yin kọ́ ẹ máa rò wípé ṣé bàbá tẹ̀ ń pè ní irresponsible father yẹn ṣé ó ní ni kò ṣe, àbí ẹ̀ ń wò pé bàbá yín ò là, ọmọ tó dẹ̀ ní bàbá ẹ̀ ò là, bàbá òun ò lówó lọ́wọ́, ẹnu ẹ̀ la wà yín ní Nàìjíríà. Àwọn bàbá mi wà lóòótọ́ tó jẹ́ pé wọn ò fi tọ́jú ọmọ. Tó bá dọjọ́ alẹ́ báyìí, Ọlọ́run máa mọ̀ fi wọ́n ṣẹ̀sín ni kó bá lè mọ̀ wípé ọmọ jẹ́ pàtàkì. Ṣùgbọ́n kò yẹ ìwọ tí Ọlọ́run ti gbéga, kò jẹ́ k'Ọlọ́run fi àwọn òbí ẹ̀ ṣẹ̀sín. Kó tó di pé o tú àwọn ṣe àbó owó ẹ̀ṣẹ́ wọn nù. Okay, now listen, is it a glory to Asake that people were posting his father trading, doing rubbish, begging for money? Okay, ó fẹ́ fi ẹ́ jọba níbì kan lónìí, wọ́n tó jẹ́ ọkùnrin, wọ́n fẹ́ fi ẹ́ jọba níbì kan lónìí. Àbò fẹ́ lọ sí ipò ńlá kan, ìyá ẹ̀ ò tí kú, bàbá ẹ̀ ò tí kú o. O lè fi ìyá mi ṣe ìyá, bẹ́ẹ̀ ò lè fi bàbá mi ṣe bàbá. Nítorí tó bá dánwò, àwọn tí wọ́n bá patí yẹn wọ́n á padà sọ̀rọ̀ ẹgbẹ́ wo, ó níyà o, kò lè fi ìyá ẹ̀wọ̀n, ó ní bàbá o, kò lè fi bàbá ẹ̀wọ̀n. O ṣe tètè túbẹ̀ yẹn ṣe before it is too late. Mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ mi yìí yí àwọn èèyàn kan, please people comment ẹ comment ẹ yẹ kí n understand. Ẹ̀yin obìnrin lẹ ń wò mí ló ọ̀rọ̀ yẹn máa ká yín lára. Àwọn ọkùnrin kan wà, Ọlọ́run ló gbèjà ẹ̀yin obìnrin single mother òní táwọn ọmọ yín là, Ọlọ́run ló gbèjà yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn family mi wọ́n mọ̀ ní pé torí pé obìnrin bí obìnrin, ìyàwó ń bí obìnrin yẹn kò kí ń ṣe ọmọ tiwọn. Àwọn obìnrin tí ọmọ ìyàwó yẹn wá ń bí torí kò kì í ṣọmọ, àwọn obìnrin yẹn nísìn wọ́n ti ṣoríire o. Bàbá yẹn wà níbi tó ti ń tàràkà báyìí,
ṣùgbọ́n nítorí pé èèyàn ọmọ tí ẹ tara ẹ̀ jáde ẹ gbé ògo wáyé ẹ ti ń là ẹ ti ń gé èèyàn ẹ tètè lọ túbẹ̀ ṣe bóyá torí kọ́lọ́run bá lè jẹ́ kẹ́ ẹ túbẹ̀ ṣe lẹ ṣe lówó lọ́wọ́. àìmọye àwọn àbúrò ẹ tí wọn wúlò fún ẹ nígbà tí wọn ò tí ì lówó lọ́wọ́ ìgbà tó lówó lọ́wọ́ nìsín wọ́n ti mú sí ẹ lórí o ti ń send owó sí wọn náà wọ́n tó ti dáríjà àwọn àbúrò ẹ yẹn àwọn àfáàbẹ̀ ò ṣe dáríjà àwọn òbí ẹ náà kó wọ́n bá tara wọn bú ẹ. Asake, go and take your father go and teach your father up before it is too late. Because inú kíní kan dúdú làgbàdo funfun ti ń jáde. No matter what glory you have, na that papa prick na him comot sperm wey enter your mama toto wey the two sperm join together become oyún parada oyún di ẹ̀jẹ̀. In the 9 months ẹ̀jẹ̀ parada ó di ọmọ, you become a man today. Forget about your father do bad to you or do kini work to you. Now people don't know you, they must know your family. Let me tell you something. Suddenly one day, if you have olosho in your family and you don't change that girl, they will bring down your photo of that your sister that is doing olosho. Ojú máa ma tiẹ̀. Why it time change they túbẹ̀ ṣe before it is too late? Ẹ̀yin òbí, ẹ dáríjì àwọn ọkọ yín. Àmọ̀gbà tẹ́ fẹ́ra yín, ẹ lọ dáríjì àwọn ọkọ yín. Kẹ́ fi tún ayé àwọn ọmọ yín ṣe káyé wọn lè nítumọ̀. Àwọn òbí kan wà ńbẹ̀, àwọn obìnrin kan wà ńbẹ̀ yẹn. Bàbá ọmọ wọn ò tí kú o, ọjọ́ wedding wọn ẹlòmíì ló máa fi ṣe bàbá. Ẹlòmíì ìyá ọmọ ẹ̀ ò tí kú o, ọjọ́ wedding ẹlòmíì ló máa fi ṣe ìyá. Ẹ mọ̀ pé ẹ ti create topic burúkú lẹ̀ nínú ìgbéyàwó yẹn lè má last. Kò sẹ́ni tí òbí ẹ̀ ò ṣe nǹkan tó dùn fún. Ṣùgbọ́n ṣọ́mọ tí wọn náà bí ṣé kò ní ṣe nǹkan tó dùn fún ẹ àbí wọn náà ò ní ṣe nǹkan tó dùn ẹ fún ọmọ ẹ. Ohun tí o bá ṣe fóbi ẹ ọmọ máa ṣerú ẹ fún ẹ, ìwọ náà máa rò ṣé àdúrà ni fún ẹ àbí èpè. Ohun tó bá ṣe fún òbí ẹ ọmọ máa ṣerú ẹ fún ẹ, ṣé àdúrà ni fún ẹ tàbí èpè. Ẹ̀yin òbí ẹ gba ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Ọmọ tó ṣẹ̀yìn tẹ́ni kò ní dá fún ẹ ò ní ṣoríire àrà ló máa pẹ́ wàá ṣèwà ó wá ṣòfò ní. Àtọmọ tó ṣẹ̀yìn tẹ́ ẹ sọ wípé Ọlọ́run á máa bá mi kó sí ẹnu, Ọlọ́run á máa bá mi kó sí ẹnu, ọmọ yóò máa ní ṣorí burúkú, ó máa ní rẹ́rìn fèyẹ̀ sí, Ọlọ́run á máa bá mi kó sí ẹnu, Ọlọ́run á bá mi kó sí ẹnu. Ẹ̀yin méjèèjì ó ní èrè tẹ́ máa jẹ o, ohun tẹ́ ẹ gbìn sílẹ̀ lẹ máa ká. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ọká bímọ sílẹ̀ ó bóró, paramọ́lẹ̀ ó bímọ sílẹ̀ ó bí ìjọ̀gbọ̀n. Ẹ̀yin òbí ohun tẹ́ ẹ bí sílẹ̀ òun lẹ̀ ń rí yẹn, ẹ lè túnbẹ̀ ṣe before it is too late. Ó dàbọ̀. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.